Dédé àsìkò gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde, jẹ́ kí a gbàdúrà. Bàbá Ọlọ́run ayérayé, a ṣe ń lọ́ba fún àánú àtọ́jú rere ńlá tí a rí gbà. Àdúpẹ́ tí oore ọ̀fẹ́ tá ti rí ọjọ́ ìṣẹ́gun mìíràn nínú oṣù ìkẹsàn-án. Àdúpẹ́ fún àwọn ogun tí ẹ ti ṣẹ́ fún wa, èyí tẹ́ ń ṣẹ́ lọ́wọ́ àti èyí tẹ́ ò tún ṣẹ́ fún wa ní ọjọ́ iwájú. Ìyìn àti ọlá ni forúkọ yín. Ọ̀rọ̀ tí a gbọ́ lè ní kó ṣe ayé àtọkàn wa ní rere, kó má ṣe lòdì sí wa nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín ní orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè kọ. Èní ọjọ́ ìṣẹ́gun ọjọ́ kẹwàá oṣù kẹsàn-án. Àkòrí tí a ó gbéyẹ̀wò sọ pé kíkọ àwọn àsọtẹ́lẹ̀ ibi apá kejì. Kíkọ àwọn àsọtẹ́lẹ̀ ibi apá kejì. A mú àkọ́sórí wa nínú ìwé àwọn ọba kejì orí ogún ẹsẹ̀ ìkarùn-ún. Ìwé àwọn ọba kejì orí ogún ẹsẹ̀ ìkarùn-ún. Tú padà kí o wí fún Hezekiah olórí àwọn ènìyàn mi pé báyìí ni Olúwa Ọlọ́run Dáfídì bàbá rẹ̀ wí pé èmi ti gbọ́ àdúrà rẹ̀ o, èmi sì ti rí omijé rẹ̀. Kíyèsí, èmi yóò wò sàn ní ìjọ́ kẹta, ìwọ yóò gòkè lọ sí ilé. Nígbà tí a mú bíbélì kíkà wa nínú ìwé Jóṣúà orí ìkẹfà ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n àti ìwé àwọn ọba kejì orí ìkejì ẹsẹ̀ 20 títí dé ẹsẹ̀ 21. Jóṣúà orí ìkẹfà ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n. Jóṣúà sì gégùn ní àkókò náà wípé ègún ni fún ọkùnrin náà níwájú Olúwa tí yóò dìde, tí yóò sì kọ́ ìlú Jẹ́ríkò yìí. Pẹ̀lú ikú àkọ́bí rẹ̀ ni yóò fi pinlẹ̀ rẹ̀, àti pẹ̀lú ikú àbíkẹ́yìn rẹ̀ ni yóò fi gbé ilẹ̀kùn ibodè rẹ̀ ró. Ìwé àwọn ọba kejì orí ìkejì ẹsẹ̀ 20 títí dé 21. Àwọn ọkùnrin ìlú náà sì wí fún Èlíṣà pé kíyèsí, ìtẹ̀dó ìlú yìí dára bí olúwa mi ti rí, ṣùgbọ́n omi burú ilẹ̀ sì sá. Òun sì wí pé mú àwo òkòtó tuntun kan fún mi wá, fi iyọ̀ sínú rẹ̀. Wọ́n sì mú tọ̀ ọ́ wá. Ó sì jáde lọ sí ibi orísun omi náà, ó sì da iyọ̀ náà síbẹ̀. Ó wí pé báyìí ni Olúwa wí o, èmi ṣe àwòtán omi yìí, láti ìhín lọ kì yóò sí ikú mọ́ tàbí aṣálẹ̀. Wàyí ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́ ìṣẹ́gun. Lánàá mo sọ̀rọ̀ nípa kíkọ àwọn àsọtẹ́lẹ̀ ibi láti ọ̀dọ̀ àwọn wòlíì èké. Ẹ̀wẹ̀, ní ìgbà mìíràn wòlíì gidi lè sọ àsọtẹ́lẹ̀ ohun tí kò bá ọ lára mu. Ní ìgbà mìíràn Ọlọ́run máa ń sọ àwọn nǹkan fún wa kí a lè mọ̀ lásán. Ní àwọn ìgbà mìíràn ó ṣe èyí kí a lè wá nǹkan ṣe sí wọn ni o. Báwo wá ni o ṣe lè kọ àwọn àsọtẹ́lẹ̀ ibi tí o bá gbà wọ́n? Gẹ́gẹ́ bí Hezekiah nínú ìwé àwọn ọba kejì orí ogún ẹsẹ̀ ìkíní dé 11. Ohun àkọ́kọ́ tí o lè ṣe ni kí o ké sí Ọlọ́run láti yí àsọtẹ́lẹ̀ náà padà. Tí o bá ti gbọ́ yóò rán wòlíì rẹ̀ kan sí ọ, yóò padà kí ó sọ àsọtẹ́lẹ̀ pẹ̀lú kí ó sọ di titun. Ìkejì, o lè wá wòlíì tí ó ní ìfàmì òróró yàn tó ga jù láti ba àwọn àsọtẹ́lẹ̀ ibi náà jẹ́. Èyí ni ohun tí àwọn ènìyàn Jẹ́ríkò ṣe nínú bíbélì kíkà wa tòní. Jóṣúà ti fi ilẹ̀ náà ré, ṣùgbọ́n Èlíṣà ré àṣẹ tí Jóṣúà pa padà nítorí òun ní ìlọ́po méjì ìfàmì òróró yàn. Ní àwọn ọdún sẹ́yìn ọkùnrin kan sọ fún mi pé òun pàdé wòlíì kan nígbà tí òun wà ní ọdún 40 ẹni tí ó sọ fún òun ohun gbogbo tí yóò ṣẹlẹ̀ sí òun fún 40 ọdún tí ń bọ̀, àti pé yóò kú ní ẹni ọdún 84. Ó ní gbogbo ohun tí wòlíì náà sọ fún òun ti wá sí ìmúṣẹ o, àti pé ó kù ọ̀sẹ̀ méjì sí ọjọ́ ìbí òun tí ọdún 84 yóò pé. Mo bi í léèrè tí ó bá fẹ́ láti sin Ọlọ́run. Ó wí pé bẹ́ẹ̀ ni. Nítorí náà mo sọ fún un pé yóò yè. Ó fárígá pé ohun gbogbo tí wòlíì náà sọ fún òun ó ti ṣẹ. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí wòlíì tó ga, mo fèsì pé níwọ̀n ìgbà tí o fẹ́ láti sin Ọlọ́run, yóò yè títí yóò fi ṣetán láti kú. Nígbà tó kù ọ̀sẹ̀ díẹ̀ kó ṣe ọjọ́ ìbí 100 ọdún, ó ránṣẹ́ sí mi. Ó sì sọ pé òun ti ṣetán láti lọ o. Ó sì kú ní ọjọ́ díẹ̀ sí ìgbà tó máa pé 100 ọdún.
Ní ìgbà mìíràn, àwọn àsọtẹ́lẹ̀ ibi lè wá tààrà sí ọ láti ọ̀dọ̀ Ọlọ́run, yálà nínú àlá, inú òkè ẹ̀mí tàbí ní ohùn tó já geere. Ní irúfẹ́ àwọn ìṣẹ̀lẹ̀ yìí, o lè pàdé wòlíì kan tó súnmọ́ Ọlọ́run jù ọ́ lọ, kí o sì ní kí ó bá ọ bẹ Ọlọ́run láti yí i padà. Ní àwọn ọdún sẹ́yìn, ọkùnrin ọlọ́rọ̀ kan, ẹni tí ó ti ṣẹ̀ṣẹ̀ fi ayé rẹ̀ fún Kristi, tí ó sì ti ń ràn mí lọ́wọ́ gidigidi láti mú iṣẹ́ Ọlọ́run ṣẹ. Ó lá àlá kan níbi tí Ọlọ́run ti sọ fún pé kí ó palẹ̀ ilé rẹ̀ mọ́ nítorí ó tó àkókò láti mú un lọ sílé. Ó wá bá mi, mo wí fún pé rárá o. Mo sọ fún un, ìwọ má ṣe ìyọnu ní tìrẹ, màá bá dádì mi sọ̀rọ̀. Mo sọ fún Ọlọ́run, Olúwa, mo sì nílò arákùnrin yìí níbí, jọ̀wọ́ má ì tí ì mú lọ báyìí. Ọlọ́run dá mi lóhùn o, ọkùnrin náà sì yè. Kókó ọ̀rọ̀: àwọn àsọtẹ́lẹ̀ ibi, kódà nígbà tí ó bá jẹ́ òótọ́, ó ṣe é yí padà. Ẹja sọ pé bàbá mi, gbogbo àwọn àsọtẹ́lẹ̀ ibi tí a ti sọ sínú ayé mi, Ọlọ́run tí ó ń yí ohun padà, Olúwa bá mi yí padà. Gbogbo ibi tí a ti sọ àsọtẹ́lẹ̀ ibi sínú ayé mi, ní orúkọ Jésù, Ọlọ́run tí ó ń yí ibi padà tó ń sọ bí dire, Olúwa bá mi yí gbogbo àsọtẹ́lẹ̀ ibi padà ní orúkọ Jésù. Jésù Olúwa wa mi. Olúwabùkọ́lá Ayako ní orúkọ mi o. Ẹ máa like, ẹ máa share, kẹ máa comment nípa ẹ̀, kẹ dẹ̀ máa subscribe sórí channel wa, kí àwọn oní Yorùbá kí wọ́n lè gbádùn ọ̀run ṣíṣí Yorùbá. Olúwa kó bùkún fún wa. Ìpàdé wa bí oyin ó dàbọ̀.